and action. ẹ wá yín wọlé lé ibo lẹ ti wá ọlọ́bẹ̀ bá ti yín jẹ́ ni mò ń sọ̀rọ̀ ẹ̀ ń ṣe à ó yà kó ń ta fẹ́yìn tójú ìbàyí fún yín. Kí ló ṣẹlẹ̀? Why you talking to my mommy like that? Why are you so rude? èmi àbẹ́lẹ̀ omi àwọn yà kò ní da fálà àánú ẹ̀. Ọ̀dọ̀ mọ́mọ́ mi lára. láyé ẹ̀ ò ní ṣe irú ẹ̀ mọ̀. mama olórí burúkú lọmọ yín olórí burúkú lẹ́yìn náà ayé yìí máa bá jọ bàjẹ́ pọ̀ ni ó yà pé olórí burúkú ni ẹ wọ́n máa ń jẹ́ sọ̀rọ̀ sọ́gbọ́n àgbà ó yà pé ẹ̀tọ́ àbí tí wọ́n fẹ́ ṣe ó yà pé èyí fúnra yín kò yà kí n wá pankẹ́lẹ́bọ̀ yìí lórí. Lórí ilẹ̀ mi tí mo fowó rà tí mo dẹ̀ wá ṣe búlọ̀kù kan búlọ̀kù méjì. lóde tẹ̀ ń gbé alẹ́ sí lápá báyìí ẹni tó tu ni lọ́ lè tù ní olóyè tó ní bíbá ẹ̀ olóhùn fẹ́ ní bọ̀dì lórí ilẹ̀ owó ẹ kó gbogbo rọ́bìṣì kẹ kúrò bíbá yìí náà. Lórí ilẹ̀ tí mo fowó rà ó dà mo ti gbọ́ ṣùgbọ́n ẹ bá mi sọ fọlọ́yè wípé tó bá kọ̀ràn kí n kọ̀ lórí ilẹ̀ yìí ajẹ́pẹ́lẹ́ mi fẹ́ gbà nìyí. ọ̀run ti yá. hold on tọ́ba sọ̀rọ̀ mọ̀mọ́ kẹta fẹ́